ẹ̀yin tèmi apá kejì ayẹyẹ ọdún Lísàbí èyí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún òun leléyìí tó sì jẹ́ wípé a ti sọ̀rọ̀ lórí apá kìíní apá kejì ní ẹ̀yin tèmi gẹ́gẹ́ bá a ṣe sọ a ti fi ibi tí a ti rí àwọn obìnrin èyí tí wọ́n múra tí wọ́n dùn ún wò bẹ́ẹ̀ sì ni a ti sọ̀rọ̀ lórí Aláké of Egbaland a ti sọ̀rọ̀ lórí bàbá wa Ọbásanjọ́ tí àwọn náà tí wọ́n ṣe kíni tí wọ́n yọjú síbi ayẹyẹ yìí bẹ́ẹ̀ ni a ti sọ̀rọ̀ lórí Múyìwá Adémọ́lá táwọn náà gbórí wọlé àti Emmanuel Arọ́pò Àtùpà Pálọ̀ èyí tí àwọn náà gbórí wọlé níbi ayẹyẹ yìí nínú apá kejì a rí níbi tí Yẹmí Ṣọ́ládé tí òun náà ti ṣe kíni àti àwọn ìyókù rẹ̀ tí àwọn náà ti gbórí wọlé níbi ayẹyẹ Lísàbí ọdún yìí abẹ́ẹ̀rẹ̀ Yẹmí Ṣọ́ládé òun náà lẹ́ ń wò yìí o pẹ̀lú àwọn ìyókù wọn. Tẹ́ ẹ bá wá wo ẹ̀yìn ibi tí wọ́n dúró sí ẹ rí wípé luxurious bus èyí tí wọ́n pọ̀ Ẹ̀gbá Mọ́lísà entertainment icon èyí tí a sọ̀rọ̀ nípa rẹ̀ nínú apá kìíní èyí tí luxurious bus yìí tó jẹ́ wípé òun ló kó gbogbo àwọn tí wọ́n wà nínú entertainment world èyí tí ó kó wọn wá ẹ̀yin tèmi gbogbo àwọn ọmọ Ẹ̀gbá èyí tó wà nínú entertainment industry àtolórin ni o àtẹlérè orí ìtàgé ọkọ̀ tẹ̀ ń wò lẹ́yìn wọn yìí òun ló kó wọn wọlé ẹ̀yin tèmi tínú gbogbo wọn tí sì ń dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí gbogbo wọn èyí tí wọ́n ń jó èyí tí wọ́n ń yọ̀ tí Yẹmí Ṣọ́ládé èyí tó wà láàrin wọn abẹ́rẹ́ báyìí ibẹ̀ náà láti rí gbajúgbajà òṣèré èyí tí a mọ orúkọ rẹ̀ sí Adéníyì Johnson bẹ́ẹ̀ ni ó náà gbẹ̀yìn níbi ayẹyẹ yìí tẹ́ ẹ bá wo Adéníyì Johnson dáadáa tẹ́ ẹ bá wo aṣọ tó wọ̀ yìí ẹ rí wípé lára aṣọ yìí wọn kọ símáǹtì tẹ́ ẹ bá sì wo ọwọ́ rẹ̀ náà ẹ rí wípé ọtí símán òun náà ló náà ṣe kíni ló gbé dání ó fi bọ ilẹ̀ náà kó tó di wípé ó dààmú lẹ́yìn ìgbà tó dààmú tán ó tún wá ń fún un ní kálukú ó fẹ́ẹ́ jọ mọ́ bí ẹni wípé òun gangan jẹ́ ìkan lára àwọn ambassador àwọn ọtí seaman gẹ́gẹ́ bí ẹ ṣe rí wípé òun represent wọn dáadáa níbi ayẹyẹ yìí tó sì jẹ́ wípé òun náà tún wọ aṣọ tó wọ̀ yìí wọ́n kọ síbẹ̀ ní gbàgádà seaman abẹ́rẹ́ bó ṣe ń fún àwọn èèyàn ní ọtí yìí mu bó ṣe ń fúnlẹ̀ mú bẹ́ẹ̀ náà ló ń fún àwọn èèyàn náà mu ó náà ò gbẹ̀yìn tí oníkálukú tí wọ́n sì ń jó tí wọ́n ń ṣe kíni tí wọ́n fi ń dára wọn lára yá kí wàá ní nǹkan tí Adéníyì ń sọ níbi tó ti ń fún àwọn èèyàn yìí lọ́tí ẹ jẹ́ ká gbọ́n tó wí ẹ jẹ́ ká gbọ́n tí Adéníyì ń sọ sí àwọn èèyàn rẹ̀ láàrin yìí tó sì ń jó. bẹ́ẹ̀ rí báyìí kò tán síbẹ̀ o Alao Malaika òun náà la rí níbi ayẹyẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òun náà original ọmọ Ẹ̀gbá ni òun la rí pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí níbi ayẹyẹ táwọn náà ṣe kíni tí wọ́n múra dáadáa ẹ wo fòlà orí wọn abẹ́ẹ̀ rí báyìí ẹ wo ẹ̀gbà tó wà lọ́rùn wọn náà ẹ wo ògo ojú wọn gbogbo wọn ni wọ́n dúró bí ọmọlúàbí tí aṣọ tí wọ́n wọ̀ yìí tó sì yẹ wọ́n tó yọ lára wọn gan-an ni abẹ́ẹ̀rí béèyàn bá pàdé àwọn eléyìí èèyàn aníbélé àwọn eléyìí ò bá jẹ́ ọkọ ẹni a sì jẹ́ alẹ́ ẹni ẹ̀yìn tèmi ó gbẹnu tán níbi ayẹyẹ yìí àní gbọ̀ngbọ̀n kan sí tẹ́ ẹ bá ń gbọ́ wípé ó dùn bẹ́ẹ̀ ni ó sì dùn yàtọ̀
ẹ wò kò tán síbẹ̀ o ibẹ̀ náà láti rí Shina Peters bẹ́ẹ̀ ní àbẹ́rẹ́ àwọn ilé wọ́n ń kọ yáàtì nínú orin ẹ kúkú mọ̀ wípé Shina ó láìkì fàájì tẹ́lẹ̀ a ní gbogbo àwọn ọmọ Ẹ̀gbá ni ibi tí wọ́n bá ti ń ṣe fàájì báyìí wọ́n máa ń dá yàtọ̀ ni àwọn eléyìí wọ́n fẹ́ràn fàájì bí nǹkan mi gbogbo aṣọ tán bá sì wọ̀ báyìí gbogbo yóò máa kan ni àtẹ̀gbà tán bá wọ̀ lọ́rùn báyìí yóò máa ṣá náà ni aṣọ tí wọ́n bá láwọn wọ̀ náà báyìí wò gbogbo ẹ̀ yóò sì máa wùyàn àbẹ́ẹ̀rí Sir Shina Peters àwọn náà lẹ́rí níbi ayẹyẹ Lisabi ti ọdún yìí àwọn náà ò gbẹ̀yìn wọ́n ní rọ́ wọ́n ní wọn ò ní ṣe lẹ́yìn àwọn gbọ́dọ̀ wà ń bẹ̀ aláyẹyẹ iṣẹ́ ó gbọ́dọ̀ sójú àwọn òun lẹ́sẹ̀ rí tí àwọn náà ṣe kíni táwọn náà gborí wọlé síbẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn wò àní kò tí ì tán síbẹ̀ o àbẹ́ẹ̀rí lábátúnrí Túndé Perry náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn eléyìí ń sọ̀rọ̀ wọ́n sọ ṣége nínú ọ̀rọ̀ lòun náà bá gborí wọlé lòun náà ní àní ohun bóun ṣe jẹ́ ọmọ òríjìnà ọmọ Ẹ̀gbá yìí òun náà gbọ́dọ̀ débẹ̀ ìmúra tó ń gan gbọ́dọ̀ yàtọ̀ ó ní bóun ṣe wà yìí o òun ò wá ní fẹsẹ̀ rìn wọbẹ̀ ó ní orí ẹṣin báyìí òun lòun ó wà tóun sì fi wọ ibi ayẹyẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí wípé ẹṣin ló ń gbé bọ̀ bí òun náà ṣe ń fò lẹ́ṣin náà ń fò tẹ̀lé lòun náà ń fò lẹ́ṣin náà ń fò tẹ̀lé ṣe là ń bẹ Ọlọ́run wípé tó kó tiẹ̀ mọ́ wàá lọ gbé fò síbi tí ò yẹ kí ó gbé jábọ́ sí àbí kó tiẹ̀ mọ́ lọ rọ mọ́lẹ̀ ìyẹn làdúrà tá à ń gbà títí tí Ọlọ́run ṣàfi gbà ṣàkóso tó fi jẹ́ pé ó gbé débi tí ń lọ gẹ́gẹ́ bí ìmúra àwọn náà ẹ̀yin náà ẹ wo aṣọ tóun náà wò ẹ wo bó ṣe rẹwà lára rẹ̀ ẹ wo ẹ̀gbẹ́ ọrùn rẹ̀ ẹ wo bàtà rẹ̀ ẹ wo gbogbo ẹ̀ ló dúró bó ṣe yẹ kó dúró tí inú rẹ̀ ń dùn kí tiẹ̀ ní sọ láàrin yìí náà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Túndé Perry èyí tí ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni àwọn ilé wọn ń sọ yáàtì nínú ọ̀rọ̀ ṣẹ́. lọ́kọ̀ òṣìṣẹ́ ọmọ ọlọ́run olùkọ́ wà lẹ́nu mi lórí ẹṣin lẹ́nu Lisabi lábẹ́kúta ẹ̀gbẹ́ alẹ́ wà yó agbègbè ọ̀kadà yé ìdálẹ́ ní kurubé ìdálẹ́ ní bí àtẹ̀gbò yé ṣẹ́dẹ́gẹ́dẹ́ yé pálí sùúrù o ní wàhálà o ìdájọ́ wọ́n ṣe fẹ́ là o ẹgbà mi o fẹ́ẹ́ adébáyọ̀ akẹ́síkọ́lé yé ẹ̀wọ̀n wájú ẹgbà mi o Lisabi dé this show yé lẹ́kọ̀ọ́ yé ṣìǹkà lọ́ba njọ́lá àkọ́rí jago ọ̀bọ̀n jẹ́ àkọ́rí bíríkì sùn bàdé mi lọ gáì ẹgbà wà o gáì kẹ̀ Lisabi dé ó lọ fà á. gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ kò tán síbẹ̀ o Professor Wọlé Ṣóyínká àwọn náà sọ wípé Lisabi ọdún yìí kò ní í ṣe ẹ̀yìn àwọn gbọ́dọ̀ mọ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn náà gbọ́dọ̀ débẹ̀ àwọn náà mọ̀ wọlé bẹ́ẹ̀ ni Professor Wọlé Ṣóyínká àwọn náà gborí wọlé àwọn lè rí pẹ̀lú irun wọn tẹ́ ẹ bá ti rí wọn látọ̀kẹ́ ti mọ̀ wípé àwọn ilé Professor Wọlé Ṣóyínká ló ń bọ̀ yìí àbẹ́ẹ̀rí bí wọ́n ṣe ń kí àwọn èèyàn táwọn èèyàn náà ń kí wọn gbà tán lọ jókòó àwọn èèyàn lọ ń bá wọn ya fọ́tò inú ti tàwọn náà dùn wípé àwọn rí àwọn Ẹ̀gbá ọmọ ìlú àwọn inú wọn dùn ni wọ́n jókòó làwọn èèyàn wá ń bá wọn ya fọ́tò nínú àwọn èèyàn náà ń dùn bí wọ́n ṣe rí wọn abẹ́ẹ̀rí àní ayẹyẹ Lisabi ọdún yìí gbọ̀ngbọ̀n kan sí kí ló dé yíbo àwọn èèyàn wo colours wo culture wo bí gbogbo ẹ̀ ṣe ń taná wo bí gbogbo ẹ̀ ṣe ń dùn ún wò àtọmọdé àtàgbà wò níbi ìnáwó yìí wọ́n mọ̀ ṣe nǹkan àní wọ́n dán mẹ́wàá wò níbi ìnáwó yìí ó dùn bẹ́ẹ̀ ni tá a bá tún wá nǹkan tó tún dùn wò nǹkan tó gbọ́dọ̀ jù báyìí lọ tún wá rí o nígbà tí wọ́n bá tó fi ṣe ayẹyẹ ọdún tí ń bọ̀ rí wípé yóò tún wá dùn ju bí tọdún yìí bó tó ṣe dùn lọ kódà àwọn tí wọn ò ráyè wá lọ́dún yìí rí wípé nígbà tó bá tún dọdún tí ń bọ̀ àmọ́ náà tó ṣe kẹ́nẹ̀ wọn ò tún gborí wọlé ayẹyẹ yìí ó dùn wò gbẹ́gbẹ́ kan sí tẹ̀gàn ní tá a bá ní parọ́ tá a ní jalè àwọn Ẹ̀gbá ẹ̀jẹ̀ àgbè fún wọn nínú kámúra ẹ̀jẹ̀ àgbè fún wọn bẹ́ẹ̀ ni nínú fashion nínú culture nínú colours wò ẹ̀jẹ̀ ká gbé fún wọn àwọn ní number 1 nínú ká sọ wípé lára àwọn ìlú káàárọ̀ òjìrì wò mẹ́jà katara wa ẹ̀jẹ̀ àgbè fún wọn ẹ̀yin tèmi kí ni tẹ̀yin náà rò lórí fídíò yìí gbogbo ìdáhùn yín fi sí orí comment section jẹ́ ká jọ sọ
ẹ jẹ́ ká jọ̀ọ́ kí ni tẹ́yìn náà rò nípa àwọn fídíò sẹ́rí nípa culture, nípa colour combinations bẹ́ẹ̀ ni àti fashion àwọn tí lóríṣiríṣi èyí tá a rí ṣé jewelries la fẹ́ sọ ni àbí kí ni a fẹ́ sọ nípa fídíò yìí èyí tí ò ṣe kíni tí wọn ò gbé yọ ẹ dáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ́ ire o.